mo ké jàǹgbàrì fún ọmọ Nàìjíríà o, kẹ́ ẹ ṣàánú mi o, kò jalè, kò réèpù, kò dẹ̀ pààyàn nítorí orin tó ń kọ, tó ń fi orin wọn tó fi ń dá àwọn èèyàn lára yá, tó dẹ̀ fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Kẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, bàbá gan kò gbọdọ̀ gbọ́ pẹ̀lú condition tí wọ́n wà o. Tó bá yẹ pé ó ní 700,000 lọ́wọ́, á ti gbé bàbá ẹ̀ lọ sí hospital, ìdí ni bàbá fi ń wọ̀ o. Tó bá dàbí rọ́, bàbá wà lọ́dọ̀ mi tó ń gbé lọ́dọ̀ mi ò parọ́ o. Kẹ́ bá mi bẹ̀ wọ́n o. Lóòótọ́ àní nìkan ṣùgbọ́n. Ẹni pé máa tẹ̀lé igbó. Ilé ayé. Ẹni pé máa tẹ̀lé igbó wá. Ìdílé ayé. Agúbí ìyájá bá jẹ ń wó. Pẹ̀lú olùkóró. Bẹ́ẹ̀ a bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n lọ, a bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n bọ̀. Ìgbà tó yá, àwọn fámìlì sọ wípé àwọn kọ́ ni àwọn bá fa wàhálà, pé last born bàbá òun ló ń bá wọn fa wàhálà tó wà ní ìlú èyìnbó, pé kò sí. Wọ́n ṣe great. Bá ṣe ń sọ lọ, mo tún lẹ́nìkan ní ìbàyìí tó máa ń ṣe skit. Ẹni tó máa ń ṣe skit fẹsẹ̀ múlẹ̀ lórúkọ ẹ̀ tó ń jẹ́. Gbogbo àtàbájọ wà náà ní kájọ máa bẹ náà fúnra kí a grow. Why tá à ń dúró àtúnṣe ń dúró de kan náà ọmọ ìlànà wúrà kájọ ṣe fídíò last ìyẹn ni Haruna ọmọ Igun Mọ̀gájí tí bàbá yìí jẹ́ ìkan náà ọmọ Igun Mọ̀gájí náà. Ẹ bá mi gbé fídíò sójú fẹsẹ̀ múlẹ̀ kó náà kí gbogbo ayé. Iṣẹ́ wo ló ń ṣe? Mo ṣe kọ́mẹ́dì ni mo dẹ̀ tún ṣe nǹkan fún Àyìnlá Ọmọwúrà Babalẹ́gbà. Orúkọ mi ni Fẹ́mi tí gbogbo èèyàn mọ̀ sí Fẹsẹ̀ Múlẹ̀ kọ́mẹ́dì. Tí mò ń ṣe fídíò Àyìnlá Ọmọwúrà tí mò ń kọ lírìsì wọn, tí mò ń ṣe lóríṣiríṣi tí mo fi tún ń gbé iṣẹ́ wọn sí lárugẹ. Torí èmi náà jẹ́ ọmọ Ẹ̀gbá yìí, so kí iṣẹ́ wọn náà má lè parun. Kí gbogbo ẹni lólùfẹ́ wa ní ìkànnì tí ẹ ti ń wò wá, ìkànnì Àjàrà Malifa TV, lágbára Ọlọ́run bá ní sọ ara wa o. Ọ̀rọ̀ ló kó mo rò wá, Fẹsẹ̀ Múlẹ̀ náà níṣẹ́ ìrántí ọ̀dọ́kùnrin eléyìí tó jẹ́ pé adẹ́rùnpòṣónú eléyìí tí a mọ̀ sí Fẹsẹ̀ Múlẹ̀ náà ni o. Ló jẹ́ wípé lónìí ìyẹn ọjọ́bọ̀ Thursday la gbọ́ wípé ó mà ti wà nílé ẹjọ́ kóòtù nílùú Abẹ́òkúta. Kí ló ṣẹlẹ̀ ní wípé wọ́n ní lórí ọ̀rọ̀ orin kan eléyìí tí a mọ̀ sí bàbá Yusuf Ọlátúnjí tí wọ́n sọ pé Yusuf Ọlátúnjí and his Sakara Group. Ẹ rántí wípé Fẹsẹ̀ Múlẹ̀ jẹ́ ọ̀dọ́kùnrin tó máa ń gbórí àwọn bàbá yìí lárugẹ nípa fífi ṣe àwọn orí kéékèèké àti nǹkan lọ. Ọlọ́run nìkan ló mọ ohun tó ṣẹlẹ̀ láàárín ẹbí Yusuf Ọlátúnjí tòun ti Fẹ́mi eléyìí tí gbọ́ mọ̀ sí Fẹsẹ̀ Múlẹ̀ náà ni. Ó tó di pé àwọn ẹbí yarí délẹ̀ wípé àyàfi kí ọ̀rọ̀ náà kó lọ sí ilé ẹjọ́. Nínú ìfiléde eléyìí tẹ́ ẹ ti wò tẹ́lẹ̀ rí tẹ́ ẹ bá rí dáadáa ẹ rí wípé ìkan lára àwọn ọmọ bàbá eléyìí tó jẹ́ Yusuf Ọlátúnjí náà òun ló jẹ́ wípé ó ṣe àfihàn Fẹ́mi níbi tó ti jẹ́ pé wọ́n ti jọ ń sọ̀rọ̀ léè tó túmọ̀ sí pé wọ́n jọ ní àjọṣepọ̀ léè tó dánmọ́rán dáadáa tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n báwo lọ̀rọ̀ ṣe jẹ́, kí ló fà á, kí ló ṣẹlẹ̀ gan? Nígbà tí mo rí fọ́nrán ẹ̀gbọ́n rẹ̀ èyí tó bẹ̀rẹ̀ sí ní bẹ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé dákun dábọ̀ ẹ bá wa bẹ gbogbo ẹbí Yusuf Ọlátúnjí o, kí wọ́n ṣojú àánú wo Fẹ́mi, kí ni Fẹ́mi ṣe, kí ló ní Fẹ́mi ṣe gan ní pàtó. Ṣùgbọ́n mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ mú gbọ́ wípé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ náà kó wà nílé ẹjọ́. Ìdí rẹ̀ tá a ṣe ní ká fi fọ́nrán ìlédè pé gbogbo ẹ̀dákẹ́dá tó bá mọ ẹbí Yusuf Ọlátúnjí bá wa bẹ̀ wọ́n. Ṣé rí ọ̀dọ́kùnrin náà ń gbìyànjú láti lè jẹ́ èèyàn ni. Mi ò mọ ohun tó ló ṣẹlẹ̀ nísàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe sọ, a máa fojú òpólẹ̀ ní ìsìn láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀gbọ́n rẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan? Ṣọ̀rọ̀ yìí ti tó wàhálà báyìí débi pé yóò dọ̀rọ̀ ilé ẹjọ́. Lọ́pọ̀ Ọlọ́run bá tèmi tí yàn ní kú sóko wá nǹkan jẹ. Ẹnikẹ́ni tó bá lórí ọ̀fẹ́ láti bá mi wo fọ́nrán yìí bá mi pín kiri títí tí ó fi di ẹbí gbogbo Yusuf Ọlátúnjí. Kí wọ́n jọ, kí wọ́n jèbù rẹ̀, kí wọ́n fọwọ́ wọ́nú, wọ́n bá foríjì Fẹsẹ̀ Múlẹ̀ tí gbọ́ mọ̀ sí Fẹ́mi. Àìbá a mọ̀ ohunkóhun yòówù tí wọ́n lè sọ wípé òṣì ẹ ṣe wẹ kú ìfẹ́ Ọlọ́run náà náà nípa náà ìfẹ́ eléyìí tá a ní síra wa. Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ gbà mí o. Èmi ni Fúnkẹ́ ọmọ Ògúndèyí tí mo jẹ́ ẹ̀gbọ́n sí Fẹ́mi Ògúndèyí tí mo dẹ̀ jẹ́ ìyá sí, tí gbogbo èèyàn mọ̀ sí Fẹsẹ̀ Múlẹ̀, tí ó ń fi àwọn orin wọn bàbá tó ti kú bí wọn bàbá yẹn là Yusuf Ọlátúnjí tó fi ń dá àwọn èèyàn ní ara yá, tó dẹ̀ fi ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́. Ṣàìdé ni ó pè mí ní April ọdún tó lọ pé àwọn ọlọ́pàá pé òun ní eléwé ẹ̀wọ̀n pé kóun yọjú sí wọn níbẹ̀. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ o? Èmi àti adẹ̀jọ́ lọ. Ìgbà tá a débẹ̀ wọ́n sọ wípé àwọn ọmọ Yusuf Ọlátúnjí ni wọ́n wá rìpọ́ọ̀tù òun pé òun ò gbàṣẹ ní ẹnu lọ́wọ́ àwọn kóun tó máa lo orin bàbá àwọn. Ǹjẹ́ kí ni nǹkan tí a lè ṣe báyìí? Gbogbo àwọn ẹbí ẹnu àwọn ẹbí àwọn Yusuf náà gbogbo wọn pèsè sí ibẹ̀. A dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n ṣàgbà. A lọ sí àwa family house wọn lọ ní Láfẹ́nwá. A lọ síbẹ̀, a bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n lọ, a bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n bọ̀. Ìgbà tó yá, àwọn family sọ wípé àwọn kọ́ ni àwọn bá fa wàhálà, pé last born bàbá òun ló ń bá wọn fa wàhálà tó wà ní ìlú èyìnbó, pé kò sí nǹkan tó kan àwọn níbẹ̀, pé òun àti last born bàbá ni wọ́n jọ ní ọ̀rọ̀. Dádì mi wọ́n dẹ̀ kàn lẹ́sẹ̀ ọ̀dọ̀ mi ni wọ́n wà. A ṣe fídíò, dádì mi bẹ̀
wọ́n rọ̀ wọ́n bá sọ̀rọ̀ wọ́n bẹ̀ gan wọ́n sọ fún wọn wípé kò sí tó kan òun pẹ̀lú ti bàbá Fẹ́mi ni òun bá ní ẹjọ́. Nígbà tó dẹ̀ tún yá ó ní àwọn fámìlì wọ́n ní kó lọ wá 700,000 naira wá kó bọ́ sínú social media kó sọ pé òun já wọn ní olè. Ẹjọ́ ṣó possible kéèyàn bọ́ sínú social media kó sọ pé òun jà láìṣe pé bóyá ó jalè? Ojú wo ni ọmọ aráyé fẹ́ máa fi ìwò àdẹ̀bẹ̀ wọn àrọ̀ wọn ó ṣàní rárá tí ó bá ti lè san owó yẹn pé ó máa lọ sí ẹ̀wọ̀n ni o. Ó dẹ̀ lọ bá wọn ọlọ́pàá, àwọn ọlọ́pàá ní àwọn ò mọ̀ nípa ìyẹn o pé àárín àwọn àti wọn jọ ní kókò sí nǹkan tó kàn wọn ọlọ́pàá pẹ̀lú kó san owó o. Wọ́n dẹ̀ ti pè ní ìsìn báyìí wọ́n náà ti ṣàgbẹ̀rọ̀ yẹn sí kóòtù báyìí. Ẹjọ́ mo ké jàǹgbàrì fún ọmọ Nàìjíríà o kẹ́ ẹ ṣàánú mi o. Kò jalè kò réèpù kò dẹ̀ pààyàn nítorí orin tó ń kọ tó ń fi orin wọn tó fi ń dá àwọn èèyàn lára yá tó dẹ̀ fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Kẹ́jọ́ torí Ọlọ́run bàbá gan kò gbọ́dọ̀ gbọ́ pẹ̀lú condition tí wọ́n wà o. Tó bá yẹ pé ó ní 700,000 lọ́wọ́ á ti gbé bàbá ẹ̀ lọ sí hospital. Ìdí ni bàbá fi ń wọ̀ o. Tó bá dàbí rọ bàbá wà lọ́dọ̀ mi tó ń gbé lọ́dọ̀ mi ò parọ́ o. Kẹ́ bá mi bẹ̀ wọ́n o. Lóòótọ́ àná nìkan ṣùgbọ́n aná lọ́rùn o. A dẹ̀ ti fa àwọn lọ́lọ́run lọ́wọ́ wọ́n ti gbẹ́wẹ̀ lọ sí kóòtù. Ìjọ torí Ọlọ́run o. A ti fa àwọn lọ́lọ́run lọ́wọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe o. A ti fa àwọn lọ́lọ́run lọ́wọ́ o. ẹni pé máa tẹ̀lé yìí gbọ́. Ilé ayé. ẹni pé máa tẹ̀lé yìí gbọ́ wá. Ìdílé ayé. agúbí ìyájá bá jẹ ń wọ́. Pẹ̀lú olùkóró. ẹni pé máa tètè mí pẹ́ ó. Ilé ayé. agúbí àgùntàn ṣe ń gbó. Yọ̀bọ̀yọ̀bọ̀ ẹnu. mo ti bèrè lọ́wọ́ ẹ̀rùn mi là ó. Ọlọ́jú àwa ò ní níbi ọjọ́ bá yọ ọ̀tọ̀ ìyòyè òkè lọ́la bá máa ń gbà. ẹ̀yin àgbà kì í mọ́lẹ̀ wáyé. ẹni dájú dàgbà ẹ̀ ti mọ̀ pápá lómi àgbà ó. ìyòníjà ń gbẹ́ kí nílẹ̀. ajúbárò màlà ara wọn ló ń ṣe. Pápẹ́ bá dàlù ẹbí ẹni àtàgò kẹ́yìn àparò ohun ojú yìí wà lójú yìí o. ẹni tó rí jẹ tó rí mu. dandan ni kó dárí jẹ lẹ́sẹ̀ tó ṣẹ̀. Dandan ni. dárí ni wọn wà ní kí lájẹ. Dandan ni kó dárí jẹ lẹ́sẹ̀ tó ṣẹ̀. Dandan ni. àwẹ̀ torí wọn ò mọ ohun tó ń ṣe o. Dandan ni kó dárí jẹ lẹ́sẹ̀ tó ṣẹ̀. Dandan ni. Bàbá wọ́n ṣe great. Bá ṣe ń sọ lọ, mo tún lẹ́nìkan ní ìbàyìí tó máa ń ṣe skit. Ẹni tó máa ń ṣe skit fẹsẹ̀ múlẹ̀ lórúkọ ẹ̀ tó ń jẹ́. Gbogbo àtàbájọ wà náà ní kájọ máa bẹ náà fúnra kí a grow. Why tá à ń dúró àtúnṣe ń dúró de kan náà ọmọ ìlànà wúrà. Kájọ ṣe fídíò last. Ìyẹn ni Haruna ọmọ Igun Mọ̀gájí tí bàbá yìí jẹ́ ìkan náà ọmọ Igun Mọ̀gájí náà. Ẹ bá mi gbé fídíò sójú fẹsẹ̀ múlẹ̀ kó náà kí gbogbo ayé. Iṣẹ́ wo ló ń ṣe? mo ṣe kọ́mẹ́dì ni mo dẹ̀ tún ṣe nǹkan fún Àyìnlá Ọmọwúrà Babalẹ́gbà. Orúkọ mi ni Fẹ́mi tí gbogbo èèyàn mọ̀ sí Fẹsẹ̀múlẹ̀ kọ́mẹ́dì. Tí mò ń ṣe fídíò Àyìnlá Ọmọwúrà tí mò ń kọ lyrics wọn tí mò ń ṣe lóríṣiríṣi tí mo fi tún gbé iṣẹ́ wọn sí lárugẹ torí èmi náà jẹ́ ọmọ Ẹ̀gbá yìí so kí iṣẹ́ wọn náà má lè parun. Okay.